tiẹ̀ pé ó wà nínú àwọn tá ànábì pọ́ìntì pé tán bá ti rí kí wọ́n pa àwọn mẹ́rin ni. So nígbà tí information yẹn wá dọ́dọ̀ Abdullahi ibn Sari ló wá ní ànábì ti ní kí wọ́n pọ̀ tán bá ti rí ọ o bẹ́ẹ̀ ló lọ mọ́ gbàgbé tó lọ sábà yẹn wá lọ sábà máa yẹn ó sá lọ bá sábà máa yẹn jẹ́ bí ẹ̀gbọ́n àbí bí èèyàn ńlá kan nínú Mọ́kà yẹn. So níjọ́ tá ànábì wá wà ní tọ́tí fati Mọ́kà tán wà nù mọ́sálásí wọ́n sọ nù mọ́sálásí so everybody ń lọ bá ànábì wọ́n sì báyà wọ́n tẹ́wọ́ sí ọ̀dọ̀ rẹ̀ wọ́n sì báyà so bí wọ́n ṣe wá mú Abdullahi ibn Sari wá nìyẹn. So fídíò yẹn náà ń bẹ online tó trend báyìí tí kí ló kọ àlàyé yìí tó ṣe. So bẹ́ẹ̀ lànàbì ti ń fún wọn lójú padà pé lágbájá kó tó dọ́dọ̀ yín kí ló dé tẹ̀lé bẹ́ẹ̀ lórí mo ti sọ fún yín pé mi fẹ́ rí yàn kẹjọ pa kí ló tójú orí bẹ́ẹ̀ kí ló dé tójú sọ bẹ́ẹ̀ náà ni wípé àwé yẹn nígbà nábì kọ ìwé kalẹ̀ nígbà tó wá ń kọ so ọ wá ní àyà Kùránì kan tí ànábì sọ fún un pé àyà Kùránì yìí dé ọ̀ya ẹ̀sìn oníyàwó mẹ́ta so ya àyà Kùránì ti dé ó yá lọ kà ó yá bá mi kọ kalẹ̀ so òun wá fi tiẹ̀ kún ànábì wá ní òkè ó yà tó kọ náà ó yá fóun náà kún bẹ́ẹ̀ ló ń ti wá ronú pé àyìnbó yá àyà Kùránì gan tó yẹ pé òun sọ ànábì òní kó wọn kọ kalẹ̀ so that mean n tán pè ní wáàyí gangan náà ni pé kéèyàn ronú ní tó bá ti ronú fún alára rẹ̀ kó kọ́ ló wá kú ní Madina ló wá gba Mẹ́kà lọ pé irọ́ ní ń pa fún yín o fọ́ọ̀sì ló fi gbàdàgbà Islam nígbà tó ń fẹ́ tán threatening life ẹ̀ ni wọ́n mú lọ bẹ ànábì padà nínú mọ́sálásí tó ti yé nìsín so ó ti jẹ́ ọmọ yìí wá wípé kì í ṣe wípé wọ́n jẹ́ ká mọ the other side arákùnrin tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ wọ́n kàn ń fún wa ní false information tó jẹ́ bíi gúdù ni tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. Mashallah téèyàn bá lọ ka iṣẹ́ wáraka tó gbóná náà fàlẹ̀ wáraka tó padà ẹ mọ̀ pé wáraka ọmọ nípa Nasara àti Yahudi before ó dẹ̀ sì tẹ̀ dáhùn ó fún láwọn orientation kọ̀ọ̀kan. báyìí ni ìtàn ní àwọn àtàn báíbù nǹkan kan yẹn iná kó kalẹ̀ tọ́dẹ̀ gbéra ọdẹ̀ kó jọ ọdẹ̀ ní Ọlọ́run ti rán òun níṣẹ́ Allah ti rán òun níṣẹ́ nǹkan kan so kí ló fà á àwa ń ṣàlàyé fún níṣẹ́ bó ṣe jẹ́ Muhammad tó ṣe tó kí ló dé tẹ́ ẹ̀ rí family house rẹ̀ Mọ́kà ẹ lọ mú family house ẹ̀ jáde torí jàgídíjàgan ní í ṣe níbẹ̀ kan tó lé kúrò wàhálà ní ń fà bọ̀ àwọn afáàjọ máa yí wá pé àwọn kó sínú kòtò kíní kan ó ṣe kíní kan bíríkèétì ni irọ́ ni gbogbo rẹ̀ irọ́ ni gbogbo ẹ̀. irọ́ Ọbásanjọ́ ẹ dúró nínú ó ní kíní comment kan tèmi àtọmọ Yamani kẹsẹ̀ ìjọ fà ní lánàá ìgbà táwọn bí wà ní gàrú lè ra tó lọ ń bẹ náà tí Jibril lòdì Kùránì ò tí sọ̀kalẹ̀ kíní fi ń bẹ aláǹtà mi kíní ń kà ó kọ̀ ó ní kí ló fi ń ṣe pé náà àwọn afọ́ sọ pé tẹ bá pé ó kọ́ lọ́nkan tẹ bá wí nǹkan míì yàtọ̀ sí Kùránì pé haram lẹ́ ń ṣe kí ni Muhammad ń pè nínú kòtò yẹn kó tó di pé Kùránì sọ̀kalẹ̀ Jibril lòdì kí ni fi ń bẹ Ọlọ́run. wọ́n làlá ní pé báwo ló ṣe dá àlá mọ̀ ta ló sọ fún wípé àlá ni. so irọ́ ni gbogbo àwọn kinní yìí wọ́n kàn fi documentary brain wà ní slavery brain ni wọ́n máa ń pè wọ́n fi ń kó wa lẹ́rú lọ ni àwọn ni wọ́n máa jẹ fẹ́ benefit ẹ̀ àwa la máa jàjà rẹ̀. Alájà Halima Ọbásanjọ́ láyé tèmi kàn sọ wá Alájà Halima ni pé ẹ try kẹ lọ ṣáwà kẹ sùn so kẹ dẹ kò sí nǹkan mẹ. ẹ bá dẹ̀ rí kànáà kẹ fi reason dáadáa lálẹ́ yìí. ọba Sherry mo really appreciate yín lálẹ́ yìí wallahi tallahi àmọ́ Sherry ẹ mọ̀ yí pé ẹ̀yin nísìnyí ẹ ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ bọ̀ ẹ kàn ṣe ìsìláàmù mọ́ àbí bẹ́ẹ̀ ṣe sọ́kọ́ nìyẹn. bẹ́ẹ̀ ni nígbà tó jù mí la pé n tán pé ní humanity kò sínú bẹ̀ nígbà tó láwọn lọ pa wọn. wọ́n á fẹ́ bèrè question nísìn ṣé nínú Christianity wà ní humanity wà. èmi ò ṣe kankan àǹtí ọba yín sọ Christianity nǹkan mi lọ sọ nǹkan mi lẹ sọ. ìsàlá religion náà ṣé yóò kọ́ ọmọ wà láyé kò ní ṣẹ̀sìn kankan ni I'm asking question. Mr. Halima èmi ò ṣe nǹkan kan ṣé mo ti ń sẹ́tí ń gbọ́ ibi tí mo believe lélẹ́rí náà ni wípé ẹni tó dá wa kò lè fún wa ní religion kí ló dé nígbà tó mọ ok náà ní sìntá bá sọ fún wa pé ẹni tó dá yín fún yín religion ní tó bá fi lè mú tọ́lọ̀ lápèjú ẹni sẹ́jà wò pé tójò bá rọ̀ àṣẹ Ọlọ́run ni wípé kójò ó rọ̀ àbí tójò bá rọ̀ gbogbo ẹni tí ń bẹ nínú lẹ́lẹ̀ àtẹni tí ń bẹ nínú lẹ́lẹ̀ o àti tí ń bẹ ní kinní kan o gbogbo wọn yẹn lójó máa rọ̀ sí gbogbo aláfíìlì rẹ̀ pé yes àṣẹ Ọlọ́run lélẹ́yìí tóòrùn bá ràn
gbogbo aláfilẹ̀ pé àṣẹ Ọlọ́run lélẹ̀ tó bá dásìkò ọyẹ́ ẹ filẹ̀ pé àṣẹ Ọlọ́run lélẹ̀ ta ló fi rán pé kó lọ bá mi ran òjò ta ló fi rán pé kó lọ bá mi ran oòrùn ta ló fi rán pé kó lọ bá mi ran kinní kan kò sẹ́ni kankan tó fi rán wáyé tí ó wà fi rìn lè religion rán yàn tí ò fi sínú ẹ̀mí rẹ̀ gangan pé èmi Ọlọ́run ni mo dìídì ń bọ́ sọ̀rọ̀ báyìí ni kò sí mi. Ọbáṣọlá ẹ ṣoríire ẹ̀mí yẹn á gùn. Ọbáṣọlá ya kùránì tí mo sọ lélẹ̀ pé bọ́ ṣe fi kùránì ránṣẹ́ kó lè ṣàlàyé èdè ní Lárúbáwá fún wọn àwọn dẹ̀ wá sọ pé wọ́n sọ kùránì kalẹ̀ jùbírí kankan. so ẹsìn a máa padà síbẹ̀ so kò lè sí nínú rẹ̀ ẹni tó dá wa ò lè fún wa lẹ́sìn kankan wọ́n create rẹ̀ ní politics. Yes, both Christian and Muslim wọ́n create rẹ̀. the politics. ẹ jẹ́ kíkan le ẹ jẹ́ kíkan dẹ̀ ẹ fi kó wọn lẹ́rú. Ọbáṣọlá. Yes sir. Alájà yẹn béèrè question kan ẹ ti dáhùn ẹ torí question yẹn mo ṣe wọlé. Okay. Alájà Alimọ. Sir. Ẹ ní kí ló ń jẹ́ Old Testament kí ló ń jẹ́ New Testament. Bẹ́ẹ̀ni sir. Èmi ló ń béèrè lọ́wọ́ ẹ̀ èmi ni Christian Ọbáṣọlá jẹ́ Christian ni. No orí àdè mi ṣe wọlé láti wá dá wọn lóhùn. Okay, ẹ ṣé. Ṣẹ́rí Bible is Bible ṣé ń gbọ́ mi ṣùgbọ́n ìyàtọ̀ tó wà láàrin Old Testament àti New Testament ni pé ìgbà tí Jésù ń wá wọ́n fi differentiate pé tó bá fẹ́ mọ̀ òkè ẹ lọ bá mi ṣí Bíbélì èwo ń bẹ New Testament. Jésù ò pa òfin kankan rẹ̀ gbà tó wà ẹ mọ ọkọ tẹ́ fẹ́ sọ o kò sọ pé wọ́n á pa òfin kankan rẹ̀ o ṣé mo sọ fún wọn ni. ẹ máa gbọ́ mi ń sọ̀rọ̀ òfin o ẹ gbọ́ Yorùbá mi yé o. ó kà ń gbọ́. Bible is Bible ìyàtọ̀ tí mò ń sọ̀rọ̀ ni wípé. ṣé mùsùlùmí lẹ́yìn tẹ́ ń sọ̀rọ̀ àbí kírísítẹ́nì. Christian ni mí o. ok mo ń gbọ́ yín. Bible ẹyọ kan ṣoṣo ni ṣùgbọ́n ìyàtọ̀ tó wà láti máa fi dá ok sí tí n bá ní ìwọ ló bá mi wo níwèé New Testament ẹni tí mo sọ fún yẹn ti mọ̀ pé ìgbé ayé Jésù ló ń fẹ́ lọ ṣí tí n bá ní ìjọba mi ṣí ọmọ mi ìjọba mi ṣí Bíbélì mẹ́rin ló bá mi wo Old Testament ó ti mọ̀ yìí pé gbogbo àwọn òjíṣẹ́ tó ti wá kó tó di pé Jésù dé lòun fẹ́ lọ ṣí ìwé wọn Bible ẹyọ kan ni a kàn fi New Testament Old Testament a kàn fi káàdì fi dá ìgbé ayé Jésù. inú ẹyọ kan náà ni Bible bọ̀ tẹ́ mọ̀ pé òun náà ni bọ̀bẹ́ ṣe sọ yẹn sìn mí understand it that is true bọ́yọ̀ ká sọ pé Old Testament yàtọ̀ wọ́n ṣe lọ́tọ̀ wọ́n ṣe New Testament lọ́tọ̀ o mi ò sọ bẹ́ẹ̀ o so ẹyọ kan náà nínú ẹ̀ ni mò ń sọ pé ọ̀rọ̀ ìgbé ayé Jésù is Old Testament. Yes. Ìgbà tí alájà yẹn ń béèrè it's New Testament ọ̀rọ̀ ìgbé ayé Jésù sorry. Bẹ́ẹ̀ni alájà yẹn ń béèrè inú kọ́ṣẹ̀ tó béèrè lẹ́ẹ̀kan pé white Bíbélì ṣe ní New Testament tó fi ní Old Testament wọ́n béèrè mọ́ question wọn lẹ́ẹ̀kan. Mi ìwà gbọ́ ni ẹ ṣe gbọ́n tẹ gòkè wá tẹ wá ẹ̀ láì fún mi. Òun ni mo ṣe wọlé pé kí n lè ṣàlàyé fún wọn kì í ṣe pé Bible yàtọ̀. So ohun tó kàn ohun tí wọ́n kàn fi máa fi ń dá òkè ìgbà tí Jésù wá New Testament ìgbà tí Jésù ò tí ì dé Old Testament nǹkan tó wà fún tí wọ́n fi máa ń lo New Testament Old Testament nìyẹn Bible ẹyọ kan ṣo náà ni ṣé mo dáhùn question tẹ béèrè yẹn alájà. Ó ti yé mi bọ Mr. Ọba Mr. Ọba ṣé mo pé ọ̀rọ̀ tẹ́ ń ṣàlàyé lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé Muslim lẹ́yìn tẹ́lẹ̀ bọ̀gbà tójú yín wá là ẹ̀ ṣe anything mọ́ ẹ̀ wọ́n mú àwọn ẹ̀rí kan wá gẹ́gẹ́ bí òjò òòrùn ọyẹ́ àti ọ̀gbẹlẹ̀ pé Allah kò fi rán ẹnì kankan mo fẹ́ kẹ́ continue ọ̀rọ̀ yín. wọ́n yé wa tí Allah bá dẹ̀ ní ọlọ́run jàre tó bá ní any message fún yín yóò fún yín lójú àlá kí ni ìtumọ̀ àlá kí lẹ̀ ń lálàá fún so yóò wá bá yín sọ̀rọ̀ tó bá ti ní mẹ́sẹ̀gì tó fẹ́ fún yín yóò bá yín sọ̀rọ̀ lójú àlá yín bóyá kíní kan ló fẹ́ ṣẹlẹ̀ sí yín ni yóò wà that is the real information from your God. Pẹ̀lú gbogbo làálàá pẹ̀lú gbogbo kíní kan Christian and Muslim kò sẹ́ni tó mọ judgment day. Ẹ sọ fún mi nígbà àsìbúnà láàb nígbà tẹ́nìkan sọ̀rọ̀ kan nínú àyà Kùránì tí máa rántí àyà yẹn tó sọ fún wa wípé kí ló kọ Zulkarnaini tó rìn láti ibùyọ oòrùn
tó dẹ̀rìn dé ibùwọ̀ rẹ̀. ويسألونك عن ذي القرنين أبي ibẹ̀ ni ẹ ṣeun. قل سأتلو عليكم منه ذكرا إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا فاتبع سببا. ẹ ṣeun. سورة الكهف. yà so ó wá rìn Zulkarnaini rìn láti ibi tóòrùn ti ń yọ ó dẹ̀rìn débi tóòrùn ti ń wọ̀ ẹ dákun sóòrùn níbi tó ti bẹ̀rẹ̀ tó dẹ̀ níbi tó ti parí ìbáyé ń yí lẹ́gbẹ̀ẹ́ òòrùn ni sáyẹ́nsì ti dé ó ti a lot of things ní sáyẹ́nsì ti dé tó ti prove wrong nínú àwọn religion. tó wá jẹ́ sí pé ọlọ́run ló ní wa ní báwo ni sáyẹ́nsì ó ti tún wá máa proof ìwé tà pé níwèé ọlọ́run sáyẹ́nsì tún wá ń proof ẹ̀ wrong. Àlùkùránì sọ fún wa pé ìbàdí wa làtọ̀ ẹ̀yìn wa ògóró ẹ̀yìn wa làtọ̀ ti ń wá sáyẹ́nsì sì dé ó sì sọ fún mi pé spam yín ló ti ń wá. àǹtí Alimat ẹ jọ mo ní question kan tí fẹ́ béèrè lọ́wọ́ yín ojú òní tì yẹn jọ. ṣé mo lè béèrè question yẹn lọ́wọ́ yín less than a minute. Okay, sir. Máa béèrè o, mo ti mọ question tó fẹ́ béèrè o. Máa béèrè o. Irọ́ kò kí irọ́ question tó tiẹ̀ simple ni ó simple gan ó simple gan. Fóònù ọ̀rọ̀ ọkọ̀lẹ̀ yìí ní MC. Okay, sir. So àǹtí Alimat ṣé kí n go ahead? Ṣé kí n go ahead? Okay. Ẹ mọ reason àti mo fẹ́ béèrè question yìí lọ́wọ́ mo believe pé abiyamọ lẹ máa jẹ́ náà ẹ ti máa bímọ náà àǹtí mi. A ní mo mọ question tó fẹ́ béèrè. Ẹ ní sùúrù ó ṣe ní sùúrù ó ṣe ẹjọ́ ojú òní tì yín àǹtí Alimat ojú òní tì yín mo nífẹ̀ẹ́ yín gan ẹ jọ̀ọ́ so àǹtí Àlímọ̀ ẹ jọ̀ọ́ ṣé ẹ lọ lè kéwú. Bẹ́ẹ̀ni. ṣé lè ka kéwú díẹ̀ àbí ẹ mọ̀ rárá. Mo lè ka. ẹ ṣoríire mo dẹ̀ mọ̀ pé abiyamọ lẹ́yìn náà àǹtí Àlímọ̀ ẹ jọ̀ọ́ ṣé ó mọ́pọlọ wá ní common sense ọmọlúwàbí kí prophet kan tó pe rẹ̀ prophet kó fẹ́ ọmọ kékeré ní 6 years old kó dẹ̀ dẹ̀pọ̀n bo ní 9 years old ṣó pè yín bẹ́ẹ̀ ṣó da bẹ́ẹ̀ ká máa tẹ̀lé orí òjíṣẹ́ yẹn ẹ jọ̀ọ́ ẹ má ṣàbòsí ẹ so tọ́ fún mi ẹ jọ̀ọ́ kájọ sọ síra wọn. oko ló dà bó ti jẹ pọ̀. ọmọ jọjọ ẹkún ìjẹ́ kí àti ìsọ̀rọ̀ mo fẹ́ gọ ojú òní tí ẹ jọ̀ọ́.